àgbákò àṣejẹ mo fẹ́ fún yín ẹ rí i pé mi fi bẹ́ẹ̀ filẹ̀ mo wá fẹ́ kẹ́ kọ́mẹ́ǹtì kẹ́ share kẹ́ ṣe àdúrà lọ torí àṣejẹ owó kíákíá ni àṣejẹ owó kíákíá ni ọlọ́mọdé àṣàgbákò ọlọ́mọdé àbá wọn sìn wọ́n wá sílé ayé ṣẹ́rí gbogbo ẹ̀dá tó bá jẹ àṣejẹ yìí tí ò rí kókó rẹ̀ ọlọ́mọdé àbá wọn gbé rí ibú wáyé eré ibú lolúwa rẹ̀ gbé wáyé ṣẹ́rí iṣẹ́ yìí ó gbóná o àṣejẹ yìí gbóná dáadáa kíndìnrín màálù lẹ́lọ́ lè bá mi wá kíndìnrín màálù yìí ẹ gé sí ọ̀nà mẹ́sàn-án bẹ́ẹ̀ ni ọ̀nà mẹ́sàn-án tẹ́ bá ti gé sí ọ̀nà mẹ́sàn-án wo ìwọ tó bá ṣiṣẹ́ yìí tó sanwó jẹ́gùn ìwọ nu ọlọ́run o nọ́mbà mi ò wá yí padà 090 38 54 25 98 wo ó wá lọ bá mi wá ọ̀gà gbígbẹ ó lọ tí ó kúnná eré ọká ẹyọ kan wàá lọ tí ó kúnná ó wá bá mi wá ewé ọlà ìlàjì pásù sọ wá rí ìwọ tó bá lè lọ lè lo dídí pásù igbó tó wá jẹ àṣejẹun tán tó wá sùn lọ tó sẹnu bọ̀nkú bí ẹnu olórí burúkú tí bàbá rẹ wá ń pè mí lórí fóònù tí ń dìstọ́pù mi ìpè ní fi pa bàbá rẹ nítorí pé kí ni mo sọ torí gbà tó bá sọ pé òun wá owó wìrìwìrì tọ́lọ́ lè lo pásù igbó méjì mẹ́ta tọ́lọ́ dá sí rí àṣejẹ tó wá sùn lọ bí olórí burúkú tó jí bọ̀rọ̀ yìí nìkan mọ̀ bu epo lé ọ lórí níbi Ṣàngó sọ gẹ́tì báyìí ṣé ń gbọ́ mi yé tẹ́ bá ti lọ báwọn ẹ wá wá ata ìyèrè 41 ata ìyèrè 41 ni o tí ó ju tẹ́ntẹ́n mọ́ òyìnbó rẹ̀ mi ò mọ òyìnbó rẹ̀ ọlọ́ tí ó kúnná ẹ wá dà sí ẹ wá bu àdín sí kí ni mo pè àdín àtomi gbogbo kan tẹ́ lọ yìí ẹ dà sí eré kíndìnrín màálù yìí ọ̀rá kò jẹ́ dandan kọ́dà kíndìnrín yìí kò bá wọ omi kò bá mọ́ wọ omi ó ṣiṣẹ́ ó wọ́ọ̀kì ẹ kàn ṣí ọ̀rá ara rẹ̀ ẹ ṣì dànù ẹ wá bá mi ṣe é ẹ má fepo sí iyọ̀ àti àdín àtomi ìsókè pẹ̀lú gbogbo èròjà tí mo ní ẹ̀dá léhùn wò tó bá ti ṣe tán o lè jẹ lọ́sàn o lè jẹ lálẹ́ o lè jẹ láàárọ̀ o lè jẹ àtijẹ yẹn lọ́sàn o lè jẹ lálẹ́ o lè jẹ láàárọ̀ sórí ìwọ tí ọ̀nà ti dí fún tòrá láàánú tán fọlọ́pàá ń gbé ọ lọ́sàn tán fọlọ́pàá ń gbé ọ lóru lọ́jà àṣejẹun sọwárí ìwọ tó ṣe wípé o jẹ nápò lówó tó ṣe pé owó nápò ní nápò tó lọ gbà sí lọ́lọ́rí fi ra aṣọ ẹgbẹ́ tí wọ́n lé ọ kiri lọ́jà àṣejẹ yìí wò sọwárí ìwọ tó ṣe wípé aago márùn dájí lọ máa ń jí jáde nínú ilé nítorí kí á ti kà gbèsè ti fẹ́ pa ọ́ lọ́jọ́ àṣejẹ yìí wò sọwárí ìwọ tó ṣe wípé ewúrẹ́ léwúrẹ́ lọ máa ń jí gbé lóríta mẹ́ta ewúrẹ́ léwúrẹ́ lọ máa ń jí gbé lóríta mẹ́ta tó wá rí ewúrẹ́ jí gbé mọ́ tó bá jí àṣejẹ yìí àwọn ewúrẹ́ ó máa yọjú sí ọ dáadáa ó máa rí wọn kó dáadáa sọwárí ọjọ́ tí ọwọ́ agbófinró bá bá ọ ọjọ́ tí ọwọ́ agbófinró bá bá ọ wọ́n kọ́kọ́ áǹgì ọwọ́ rẹ̀ wọ́n áǹgì rẹ̀ sápá ọ̀tún wọ́n áǹgì rẹ̀ sápá òsì wọ́n wàá so ẹsẹ̀ rẹ̀ wọ́n wàá ti irin gbóná bọ irin gbóná wọ́n kọ́kọ́ wá fi irin yẹn ra ẹnu ihò ìdí rẹ̀ irun tí ń bẹ níbi ojú ilé ìgbẹ́ rẹ̀ yóò kọ́kọ́ kákò nígbà tí irin yẹn bá rà wọ́n wàá tì í bọ̀ ní òdì ó ní bọ́ bá tún ilé ayé rẹ̀ wá ilé ayé rẹ̀ wọ́n ní sọ́kọ́ tún wá jalè wọ́n ní no wọ́n ní sọ́kọ́ tún jalè wá ní no ok so wá rí iṣẹ́ yìí tó bá ti jẹ́ tán ọ̀sọ̀ sí ọjọ́ tútù ọ wá sọ̀ sí rí aṣọ òṣùká jẹ́ kọ́ ọmọ ọtí lé lórí ṣàdúrà owó gidi tó bá jẹ́ kọ̀ǹtrátọ̀ lọ lò ẹni iṣẹ́ tó bá wù kọ́ pàjáwìrì ni ó pẹ́ ju ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin bára rẹ̀ bá ṣe fásitì sí lóògùn ẹlòmíì lè jẹ́ wọ́n jẹ́ pé ọ̀sẹ̀ kan nítorí iṣẹ́ rẹ̀
ẹlòmíì lè jẹ́ tó pé ìjọ tó jẹ́ ìjọ kejì ní ó dẹ̀ ríṣẹ́ rẹ̀ ṣe ń pé ara lóògùn, omi ara wa, ẹ̀jẹ̀ ara wa kò papọ̀. Òun lògùn ṣe máa ń sọ̀yàn di onírọ́. Iṣẹ́ agbòjọ́mì tó ṣiṣẹ́ bí ẹlẹ́rù sọ̀pọ̀nà gan kò ṣe lérí fún ẹlòmíì, torí tó bá fi lérí fún ogun ẹlòmíì ẹnìyẹn lè sọ ẹ́ donírọ́. Ogun ò ṣe lérí, ogun máa ń sọ̀yàn donírọ́ láàrin èrò ni. Bẹ́ẹ̀ ni, ju wípé ìwọ tá bá fẹ́ ṣe ogun fún, torí gbogbo nǹkan tá à ń ṣe yìí, tá à ń ṣe fáwọn èèyàn yìí, ìṣẹ̀dá ní ń jí, òkú là ń gbé léyìn lọ́wọ́. Orí ẹni làwúrí ẹni, orí ẹni ní ń jí ogun, orí ẹni. Gbogbo ẹ̀dá kọ́ ló lè wo ẹsẹ̀ tó lè là láyé. Àìmọye ẹ̀dá tó ṣe wípé wọ́n ń ṣiṣẹ́, wọ́n ó ṣiṣẹ́ fún owó, bówó ló fi ṣiṣẹ́ òun, yóò sì lò kò ní rí iṣẹ́ rẹ̀, yóò sì gbé fọ́ọ̀rẹ́ rẹ̀, ọ̀rẹ́ yóò sì rí iṣẹ́ rẹ̀. Kí nìkan tó ṣẹlẹ̀? Irú ẹni yẹn, ẹni kó lọ máa bọ orí rẹ̀, kó lọ máa bọ ìṣẹ̀dá rẹ̀, kí kó dẹ̀ máa wẹ ìtúwọ́, kó máa lo ìmùlẹ̀ àwọn àgbàlagbà, kó máa lo ìmùlẹ̀, iṣẹ́ ìmùlẹ̀ tó gbóná dáadáa. Nítorí gbogbo kan tí ó bá ti da owó fún yàn, ibi tẹ́yìn náà ti mọ̀ pé eré ibú ló pọ̀ jù láyé. Wọ́n bá gba eléyìí mú lórí Facebook wípé èló ló ra orí olórí tí ń bẹ lọ́wọ́ rẹ̀, yóò ní 20,000 láìsí rí olóńgbò, láìsí rí olóńgbò. Sáyé nìyẹn. Eré igún ó ní fálù ju eré èèyàn lọ. Orí igún 90,000. Imagine. Bàbá ń bàbá kú, wọ́n sin sínú igbó. Ìyà ni bàbá jẹ tí bàbá fi kú o. Ìwọ wá lọ lè jí eré rẹ̀ wú. Wọ́n wá fẹ́ fi sí ogun fún ọ̀tọ̀ ń bérí ibú kiri. Ó máa ń pẹ́ bí tẹ́rí ibú bàbá ń parí sí. Ibẹ̀ lérí ibú ti tí ó tún eré ibú rẹ̀ wà ×2. Ẹlòmíì ti lu ọṣẹ gbogbo orun rẹ̀ ló ti funfun, kò rówó. Ẹlòmíì ti lu ẹbu ìgbẹ́ rẹ̀ ń dúdú ni. Ọlọ́run ló mọ ọdún tí ìgbẹ́ rẹ̀ ti jáde ń di ẹlòmíì. Eléri ibú ó tún wá wà tọ́nẹ́ẹ̀tì yóò mọ kíra rẹ̀. Òun Àdìsá Ògún, eré ẹ̀ burú. Kò rówó, ìgbẹ́ dúdú ní yà. Bẹ́ẹ̀ bá dénú gbó báyìí, tẹ́ bá lẹ̀ ń wá fòmọ́ orí àpáta tán ń pè ní ìgbẹ́ dúdú. Ìgbẹ́ ẹlẹ́dẹ̀ lẹ́pẹ̀, ẹni mọ̀ pé ìgbẹ́ ẹni tó ti lo ẹbu yó, ìgbẹ́ rẹ̀ ni. Àdúrà yóò gbà. Èmi ọmọ yín Amadu náà ni mò ń bọ̀, mi ò tí ì dé, ẹ rí mi lẹ́nujọ́ mẹ́ta ìwò bí ìran.